المجيب لا كذب علي عبقري مولانا النحرير لا كذب خوف الزمان لا شك ولي الله كمال ما مثل شيخ كمال بقلبي عامل بقول ما تقول الفاما látàbí ẹwà àpọ̀jù mọ́ wọn lọ́lọ́run bá fi báríkà sí láyé obìnrin ọ̀gàn wípé ọ̀dọ́ ṣé ó ká máa lè mọ̀ sí pé ó ká ánàlẹ́ àdàbí yóò lákàbí. من شيخنا ذات الأدب. ọkùnrin mẹ́wàá. Yatafa buni في تربية الأولاد المسلمين. بروفيسور أبو وهاب محمد جامع اللسي لوتوكا HOD Department of Islamic Law Faculty of Law Kwara University Malete أقولون رجواني أدلة الفقه وفقه الأدلة عند فضيلة الشيخ العلامة محمد جمال الدين العلوي فضيلة الشيخ الإمام عبد الله يونس Anola Chivima Government House State the topic incorporating English language into the syllabus. Sheikh Muhammad Jamal الدين blocking ways for Muslim students. Professor Abdulsalam Salman Ateka, Nigeria Parasi. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وصحبه حق قدره ومقداره العظيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. akíọ̀gbọ́n olùgbọ́ ajákèjádò bíi tí àti ń gbọ́ra wa káàbọ̀ sí ètò yìí ní ètò wa ètò Al-Islah èyí tá a máa ń bára wa pàdé níjọ́ mẹ́jọ níjọ́ àtìní báyìí Monday yomul ithnain
tá a máa ń bára wa pàdé láti iléeṣẹ́ SBS 96.9 FM tá a wà ní ọlọ́jẹ̀ estate nílùú Ìlọrin bí iléeṣẹ́ náà dákun mẹ́jọ dìtàn bú láéláé. Ètò yín ètò àwọn ní ètò Al-Islah àwọn ní tó ń gerí afẹ́fẹ́ èyí tó ipá ẹ̀rú ọlọ́run Ajiwa Abbas Allahu Akbar alẹ́sìn lọ́yẹ́ àwọn jẹ́ ajánásí àgbà fún bàbá Sheikh wa Muhyiddin Ajani Bello. Wọ́n ti wá sanwó pé àwọn fi dá sí tọ́lọ́hún tó yẹ kí bàbá náà ẹsẹ̀ wá tó wá lọ àwa bá wọn fi sínú àníyàn pé kọ́lọ́n bá wọn múládé bàbá Sheikh Muhyiddin Ajani Bello. Ẹrú ọlọ́run Abdulwasi wọn ni a máa dákọ̀ àwọn Abdulwasi pọ̀ ìbẹ̀nlẹ̀ tiwa náà Abdulwasi ọbẹ̀ ìbẹ̀nlẹ̀ wa náà bẹ́ẹ̀ náà ní ilé kọ̀ọ̀kan náà ní Abdulwasi tiwa náà àmọ́ àlàmọ́ ẹ̀hún tọ̀ ọlọ́run náà sì máa ọlọ́mọsàbà sanwó lẹ́sàn rẹ̀. Bẹ́ẹ̀ ẹrú ọlọ́run rọ́dà wa Adam Aládodo ní bàbá Sheikh Basharu Adangbanu ní Aládodo lọ́dọ̀ wa lọ́hùn ládàngbá. Àwọn náà ní gbogbo bá ti ń lọ tá à ń bọ̀ yìí ètò yìí ń dùn máwọn nú púpọ̀ wọ́n níbi káwọn ní millions of naira káwọn gbé kalẹ̀ pé owó ọdún 4 ni ọlọ́mọsàgbà ní àwọn ní gbogbo ládá táwọn bá rí ń bẹ́ ẹ̀rí bàbá tó bí wọn lọ́mọ Alhaji wa Shehu bá àgbàlagbà ti máa ń pè wọn ọlọ́mọsàbà kẹwọn gbogbo tó kù fún wọn láwọn aṣáájú ọlọ́mọ fi hàn rárí o. Bàbá àfàgbà tó ní ilé Aládodo ọ̀ndàkùn má lálàsẹ̀ wọn ilé àfọmọlẹ́yìn bàbá àfàgbà ọlọ́mọ lálàsẹ̀ yín o ilé Atẹ́rẹ́ Àyànrẹ́ Alábìdún gbogbo tí ń jókè èdè látòkè délẹ̀ ọlọ́mọ lálàsẹ̀ wọn kálukú ilé àfàkọ̀rọ̀ ọlọ́mọ lálàsẹ̀ wọn. Ọlọ́run àfàánú rẹ̀ bí bàbá àkàlùwà tàrà bí ìyá ọlọ́ndàkùn má jẹ́ kí bàbá ọ̀rá rẹ̀ láéláé ọlọ́ndàkùn má fà kásá ara wọn so ọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run. Àfà àgbà lágége àwọn àgbà lágbàdúmọ̀ àwọn àfà àgbà lágbàjì àwọn afáwà àgbà ní àbúwà sí àgbáyé Dalumata Allahu Akbar ilé ìlà gbogbo ẹ lọ bẹ́ẹ̀ ọlọ́run dákun àfàánú rẹ bí ọ́ dákun má jẹ́ káwọn ilé dákun má jẹ́ kí wọ́n má padà sí aburú láéláé má jẹ́ wọ́n yáyàn wá síbẹ̀ o má jẹ́ wọ́n yáyàn wá síbẹ̀ o ọlọ́run tó ṣe ń lè mọ́lẹ̀ dákun má jẹ́ kó di ilé òkùnkùn láéláé ọlá jẹ́ kan sọ ẹ rí i pé prógráàmù ti òní ẹgẹ́ bá ti sọ níjẹ̀ ìjọ pé yóò gbé àwọ̀ mi wọ̀ tòní tàwa ń ṣe yìí àwọn tó ṣe ní gbẹ̀ntán kọ́dà àwọn ẹ̀tún ṣe tìjọ́ mẹ́jọ náà kalẹ̀ ń gbé nǹkan bẹ́ẹ̀ àwọn náà ní Ittihadi Khirriji Az-Zumratil Adabiyyatil Kamaliyya àwa tá a kẹ́kọ̀ọ́ jáde nílé kéwu bàbá rẹ̀ jẹ́ àgbà Az-Zumratil Adabiyya Kamaliyya Alumni Association àwọn ni wọ́n kó owó tòní kalẹ̀ tí wọ́n ṣe ní gbẹ̀ntán torí pákànṣe tòní bàbá ti ń gbàlejò àwọn bàbá àgbà bàbá national mission tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí bàbá tún gbàlejò wọn lónìí tí sọ pé àwọn alágbé wa o àmọ́ padà mọ mẹni tí àgbé wa a máa wá rí i pé Allahu Akbar ó nídìí tòótọ́ lónìí president gbogbo àwa Zumratul Adabiyya Kamaliyya àwa tá a kẹ́kọ̀ọ́ jáde ńbẹ̀ wọ́n bẹ pẹ̀lú wa lónìí Sheikh Al-Ustadh Abdallah Ibrahim Ahmad onítòlótò ẹ sálámà sí gbogbo ayé. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yìn bá ti wá wáyé sí wá dákọ̀ àfá àgbà gbogbo wa ní Ansarul Islam bàbá wa tágbà lálejò lónìí ẹ̀rí ẹni tí àwọn bàbá náà ti wínú ọlọ́mọ́sà járí wọn pé mo tètè fẹ́ ràn yín lọ́wọ́ kí n bá yín fi kalẹ̀ ni ẹni tó kó wa wá lónìí náà ni bàbá pírẹsidẹ́ǹtì kọ́dà àwọn ọjọ́ kẹ́yìn náà jáde lálẹ́ wáyé ọlọ́wọ́ bá wá sàlékún dáadáa fún yín sá. Bàbá Fadilatu Sheikh ẹ̀dàkùn àtọ́ àfi gbogbo tí ń jẹ́ àpọ́nlé tàbí dákùn àbá wa Sheikh Al-Professor Abdulmumin Hanafi Yusuf Ayara tí wọ́n jẹ́ national mission gbogbo Ansarul Islam jákèjádò ayé bàbá ẹ sálámù sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá ni a ti gbọ́hùn ẹ̀rí lónìí Zumratul Adabiyya Kamaliyya wà lá ní ètò ti tòní. Bàbá wa bá sọ àwọn bàbá bá wa sọ̀rọ̀ nípa ilé kí Zumra yìí ta ní gan bó ló ti bẹ̀rẹ̀ tá bá ń dákọ̀ àwọn jẹnko sáà ń já lè dákọ̀ àwọn jẹnko tó jáde bẹ́ẹ̀ bàbá lè jáde bàbá lè dákọ̀ wọn tán
bí àwọn wo la máa dákọ nílùú kọ̀ọ̀kan pé ìwọ náà wò lóyún lágbájá báyìí ọmọ kí o súnmọ́ra yìí bí súnmọ́ra ti wá ní mo súnmọ́ra wá dé lónìí kọ́lọ̀ mọ́sàjárí yẹn pé ahsanallahu ilaykum kullal ihsan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. adúpẹ́ fún Ọlọ́run ọba lèwí lè ṣe ọba tó kíra rẹ̀ nínú alukoran tó dúpẹ́ fún rẹ̀ táwọn bàbá sì máa ké fún wa pẹ̀lú bisimilahi rahman rahim kí alhamdulilayi labi hadana li hada wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Bá tó ṣamọ̀nà wa lọ bí dédé tá a wà yìí adúpẹ́ fún ọ ìbá ṣàánú rẹ ni àbá ti sínú ẹni tí ó mọ̀nà lọ́wọ́ ṣé o àwọn tí wọ́n sì nàún náà ọwọ́ wọn kọ́ tọ́ a ò sí lọ́wọ́ wọn ṣàkáwọ̀ ò sí lọ́wọ́ wọn kì í sì mọ̀ sí àwọn àkáná ti tọ́ àtúbí ẹ̀dí mi ṣàkáwọ̀ tó bí mọ̀ sí àti ọ̀rọ̀ ṣètánì nù adúpẹ́ bó ṣe ṣe tiwa yìí o ẹ̀yin Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin náà làwa kí gbogbo àwọn àfáàwá tí àfáàwá ọmọlẹ́yìn gbogbo àwọn bàbá wa nílé bẹ̀rẹ̀ lórí Mọ̀lánà Sheikh Alim ọlọ́run bá bùkórè wọn gbogbo tí ń jẹ́ Sheikh Alim ọlọ́run tí wọ́n máa wà dáadáa bẹ̀rẹ̀ lórí bàbá wọn bá lọ́rin ìdílẹ̀ àmì dáadáa lẹ́ẹ̀mẹ́ta àmín 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 ya Allah bá a ṣe dákun bàbá wa lọ́rin ṣéwù mẹ́ta o ṣéwù wallahu لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي. torí àsìkò ọjọ́ òsè mú so lókun níta wá ṣe náà ni bàbá ọmọlẹ́yìn ti gún bàbá ẹkúṣẹ́ o ẹkú gbogbogbà ọlọ́run ò ní pín yín pa ìjáde wa lé ní àpòwá alájẹ àgbà ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àtọ́lọ́run mọ́jọ́ dàrú ọlọ́run bá kẹ́ ẹni ó dá gbogbo dáadáa yìí lẹ̀ bàbá wa fàgbà bàbá wa alájẹ àgbà rahimahumullahu ta'ala àti gbogbo àwọn àfáà wa ọlọ́run bá bùkórè wọn. àfáà wa tó kó wa jáde lónìí ọ̀gá gbogbo wa ní Zumra gbogbo wa tá a bá ti ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ jáde ní Az-Zumratul Adabiyyah al-Kamaliyya lè kéwu wa lókèkèrè ọ̀gá wa lónìí ni bàbá wa àfáà wa àgbà Sheikh Abdullahi onítòlótòló ọlọ́run jẹ́ lásìpẹ́ barka ọlá nàbí. now ntí wọn ní táwọn àfáà wa ní ká wá sojú àwọn tí n bá ń dákọ àwọn àfáà wa ń jòkó lẹ́ni ń dákọ àwọn àgbà wa tó kù lọ́mọ kéwù bàbá Allahu Akbar. bàbá wa Kúráńgà ṣe wọn mo wá jẹ́ yìí bàbá Sẹ́ríkì Malamai afakumullah iṣẹ́ wọn mo wá jẹ́ yìí ká ní ọ̀rọ̀ tí a máa sọ wọ́n béèrè pé ta ń sọ bó bá lọ́rọ̀ dáa wọn á ní ta ń sọ àwọn tí wọ́n ń sọ ni o bàbá wo lóhùn oyin iṣẹ́ wọn mo wá jẹ́ yìí. gbogbo àwọn afáwa látòkè délẹ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni alhamdulillah wípé ó ṣàánú wa lára àwọn bàbá tọ́já sí pé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀ wá kú fínfín Ọlọ́run òjò kú fínfín ta ni ń jíṣẹ́ wọn yìí bàbá wa Khalifa wa Àjàrà hafizahullah bàbá wa alladhi ajara Allahu fasara ajara bàbá Ọlọ́run ò ní jẹ́ ráre ẹ máa wà dáadáa
ń jíṣẹ́ bàbá wa mọ́mọ́ àgbà bàbá wa àgbà mọ́mọ́ àgbà bàbá wa àgbà nímọ̀lẹ́ bàbá wa àgbà ní Gàmbàrí bàbá wa àgbà Ajánásì bàbá kòkè kò béèrè torí kò sọ́nà kan àbí kejì tí wọn ò fi tẹ́nìkọ̀ọ̀kan ò fi kan bàbá. Ọlọ́run jẹ́ ẹ mọ́ wa dáadáa o. Ilé kéwu wa Zumratul Adabiyya bàbá wa àfáàgbà ló ní nǹkan wọn Mọ̀lánà Sheikh Tajul Adab àwọn wọn ní nǹkan wọn àgbékalẹ̀ Ọlọ́run tọ́lọ́run ṣe fún wọn bí ó darí wọn sínú tírú bẹ́ẹ̀ wọ́n lásìkò táwọn ń sayé wọn tí wọ́n sì fi ròyìn ara wọn náà nù pé ànálẹ́ àdìbò ahmadun ìsinmi làbíbù ṣàgìbì fìlẹ̀ dákun ahmadu ló kọ mi èmi náà ní labib èmi náà ní adib orúkọ ilé kéwú wọn tí wọn gbogbo àwọn afáà tán sá láwọn àsìkò wọn kó lè kéwú lẹ̀ ni wọ́n mọ̀ dé ọkọ̀ ilé wọn àbí àmọ́ ń gbà wọ́n dá lè kéwú tí wọ́n lẹ̀ wọ́n sọ lóko láàfáà àgbà Sheikhuna Tajul Adabi gbogbo tí bá wọn jọmọ ọdọmọ lè kéwú wọn la bìlọ́ǹgì sí lè kéwú yìí akíse ń bọ̀ jásí pé yàtásù bi rahmatihi man yasha gbogbo ntọ́lọ́ tó jáde lára àfàgbà pátápátá èèkàn ni wọ́n láwọn ọmọ kéwú èwo ló wò tí ò ní jẹ́ kàn sáàfà àwọn àgbà lọ́mọdá ni wọ́n èsè kàn Mọ̀lánà Tajul Mu'minin sáàfà àwọn bàbá wa àgbà ake sáàfà àwọn kàlánsùwí àfà àwọn dáfìlà sáàfà àwọn táwà lókè ní ni wọ́n èsè àbí gbogbo wọn tẹ́ ẹ mọ wọn èèkàn ni wọ́n tó àmọ́ ẹnìkan náà bí a bá sàpamọ́ lù tán ẹnìkan náà láàyàn tí ọmọ bàbá wa Àlàjí àgbà ni bàbá wa gbélé kéwù Zumra lé lọ́wọ́ kí ló dé lè wí yìí agbọ́ lẹ́nu bàbá bẹ́ẹ̀ yìí sì má rí fà sọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ tá a bá gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ ó ṣe kóòtì o ó ṣe kóòtì láàrin àwọn onígàn àwọn academician ó wá ṣe kóòtì láàrin àwa onítàn àwọn aráàlú bàbá ní nígbà tó súnmọ́ tí bàbá àtàwọn àfàgbọ́ pẹ̀yìndà wọ́n wá pe àwọn pé Muhammad gbà àmánà ní ilé kéwu wà ní ó dọ̀wọ́ rẹ̀ bọ́ bá ṣe gbé e ga sí ló sì máa ga sí. ọ̀rọ̀ yìí gbígbọ́ lẹ́nu wọn yìí ọ̀rọ̀ kan ní ó fúyẹ́ lẹ́nu àmúṣòro ó ṣòro ṣe ó túmọ̀ sí pé ní gbogbo ohun tí ń jọmọ kéwú náà ń bí ìyówù tí ìwọ náà bá wà àtibi tó ti kéwú bọ́ bá ṣe bàbàrà afá rẹ sí ló ṣe ga sí. èyí tó bí inú tó fi já sí pé gbogbo àwọn àfá wa tó kù láwọn ọmọ kéwú bàbá wa àfá àgbà wọ́n ń dálé kéwúlẹ̀ kálukú sì ń sọ ní orúkọ wọn. bàbá wa ní àfá mi tí wọ́n wí ní ìní ló kọ míì ju okọ̀ yìí lọ. gbàrà tá a fà wá kú 1924 ẹ lè mọ rírì wáyà 1922 ṣùgbọ́n tí tá a dì mú lọ́wọ́ báyìí ní 1924. gbàrà bẹ́ẹ̀ tí àfà àgbà ti papòdà ní bàbá ti bẹ̀rẹ̀ ẹsẹ́ Mákíù bàbá wa àgbà ọlọ́mọdá wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ́ bàbá ake wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ́ gbogbo àwọn ọmọ kéwú káàkiri wọn ò fi sí àfà wọn lẹ̀ bàbá wa gbé lọ́wọ́ pélé kéwú àfà mi yìí mi sì gbé ni wọ́n á bẹ̀rẹ̀ kélé kéwú yìí léyìí tá a lè kà gẹ́gẹ́ bí ìtàn as far back as 1926. now tó bá wá ṣe pé bẹ́ẹ̀ ni ilé kéwù ni wọ́n wá ń gbé bọ̀ látìgbà náà bí wọ́n ṣe jogún rẹ̀ lọ́dọ̀ àfà wọn wọ́n gbé gbogbo wa náà lámọ ráúdọ̀ ilé àfà àgbà lẹ́kùn lé ìmáàmù àyẹ̀wò ń bẹ nísìnyí agbọ́njúbà tá a máa ń lọ pé wò ọlọ́mọdélé náà ó dì tán bú wọn ní ráúdọ̀ tó tá àfà àgbà jòkó tí wọ́n ti kọ́ ọmọ kéwù ni wọ́n ń gbélé gbogbo bí wọ́n bá wá ń lọ ni wọ́n ń gbé lọ gbogbo òlú tí wọ́n bá dé ni wọ́n ó gbé dé kò wá sí ìlú kan tá àfà àgbà sọ̀kalẹ̀ sí tí wọn ò ní lọ́mọ kéwù bí wọ́n bá ti wọ́n ń lọ́mọ kéwù bí wọ́n bá ti ń kó ń bẹ àwọn ènìyàn wà ń bẹ wọ́n mọ̀ ṣe bẹ lọ
bẹ́ẹ̀ bá tún délùú míì wọ́n tún lọ́mọ kéwú àwọn náà tún máa gbé kí wọ́n ń gbé kí wọ́n ń gbé kí tó fi wá di pé kò ṣeé kà mọ́ lónìí àsáwàdé tá a mọ̀ pé bí a belong sí ni a lè mọ́ra wa tán Allahu akbar. tó bá wá rí bẹ́ẹ̀ zumura yìí làfà bàbá wa gbédé bàbá tí sì máa yí dúró máa àdáàrí kẹfà máa dà bí bàbá ń ṣe ń yí ni bàbá máa yí gbogbo wa àyìnfẹ́ ká takiraro mumil mo fẹ́ ká jìnà sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọ̀rọ̀ tó ti yé gbogbo ayé ni ọ̀rọ̀ zumura ṣùgbọ́n lérí ibi agbá àtúnfikún ló mú gbà tí bàbá lọ Mọ́kà tí wọ́n wá darí dídarí tí wọ́n wá lọ́dún wo sà. àfáà 39 1937 Inshallah. 1937 ni bàbá Alhaji Àgbà lọ Mọ́kà àkọ́kọ́ tí wọ́n wá darí 1937 ni wọ́n wá rí nǹkan míì mú dé kún ó tó lọ òun nílé kéwú tí ń lọ Asabakas 1926 ni wọ́n ti bẹ̀rẹ̀ kéwú yẹn wọ́n bẹ̀rẹ̀ sí gbé iṣẹ́ àfáà wọn tí wọ́n ti ń bá bọ̀ ìpìlẹ̀ zumra ìpìlẹ̀ rẹ̀ ìjáde àfáàgbà kúrò nílùú tí wọ́n wá darí dé pẹ̀lú ìmọ̀ náà ló ti pilẹ̀ ìwà àdéhùn ogbó àwọn tó ń kọ́ kéwú láti 1926 ń ọmọ kéwú zumra ni wọ́n bàbá wa pọ̀ kági ni bàbá wa ló mọ́tà ni bàbá wa ń lè lá ni bàbá wa ń lè ọ̀wá ni bàbá wa àlífà kọ́kọ́ rahimahumullah bàbá oníwàásí àgbáyé kọ́ mùsùlùmá izin ó wá kádì gbogbo wọn bàbá olúkádé tẹ́mọ̀ kà wọ́n táwọn bàbá wa lá bàbá wa bàbá ta bàbá wa sheikh Ismail Abugede bàbá wo níyangí gbogbo ohun àwọn bá di ẹ̀dá bàbá sheikh Yakub aláwọ̀ ńlá lókè lédè sẹ́ẹ̀rí gbogbo ohun àwọn zumura yìí náà ni wọ́n ń bá bọ̀ títí ń gbọ̀ wá di 1937 tí bàbá darí Mọ́kà òun ni wọ́n wá gbé àwọ̀ míì wọ̀ àwọ̀ tán gbé wọ̀ ni pé ẹ máa jòkó lérí bẹ́ǹchì ẹ máa lo chọ́ọ̀kì káwọn ọmọ kéwú náà wọ́n máa wọṣọ tó dáa yíwọn kò sí ní tá máa fà lórí yíwọn àmọ́ nà fáńbì dán kàlámà kódà mọ́tayọ má fà yíwọn lọ títí bẹ́ẹ̀ bá ti takò yíwọn gbọ́rọ̀ ọ̀hún ṣe ẹgbẹ́ kan máa ṣe nǹkan míì lọ káfí kò bẹ̀sìn jẹ́ now gbígbé táwọn ń gbé bọ̀ wá yìí tó wá fi di pé wọ́n ń fẹ̀ yìí ń bọ̀ wá padà ìyá ó di mádùlẹ̀ olómìnira àràbíyà ẹ wò ó ntó mo fẹ́ fókọ̀sì jù lónìí ni pé mo fẹ́ ká mọ kí ni ìyàtọ̀ tí ń bẹ lára zumra àti aziari mádùlẹ̀ aziari bálùbáríkà yẹn bá pọ̀ ọwọ́ rẹ̀ ò ní ká mọ́ gbogbo kí ó tàn bàbá wọn tí wọ́n ń kọ́ kálukú bọ̀ wá ẹ wò ó gbogbo àwọn tẹ́ ń jáde tí wọ́n ń léra wọn àti sọ kánrin nípe ọ̀pọ̀lọpọ̀ wà sí ọdún báyìí ní bàbá pọ̀ kági jáde ọdún báyìí ní oníwàásí àgbáyé jáde àwa ń bí láti rìpíìtì rẹ̀ tí wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì wọn tí wọ́n ní gbogbo ẹ̀ èyí mú kí ọ̀rọ̀ báyìí èyí tó jẹ́ ọ̀rọ̀ ni pé bí zumura ṣe wọ́n ń bọ̀ wáhùn àwọn ń ṣe mádùlẹ̀ olómìnira àràbíyà ń bọ̀ wá di 1962 ni bàbá lọ Cairo kódà wọ́n sọ̀túnmọ̀ tí bàbá fi lọ Cairo fún wa. àwọn tí wọ́n wá mọ̀ lọ Cairo pọ̀ before gbani Muhammadu Kanami lọ ẹ lọ ka tíra Sheikh Ahmadu Galadanti kẹ lọ ka Thaqafatu Lugha Arabiya tíra Dr. Ali Abubakar alákà ń bẹ àwọn èèyàn máa ti Nàìjíríà lọ sí Masar kódà àwọn ruwaki kan bẹ ní Masar nígbà náà tán pè ní Ruwakul Barnawi wọ́n ní hostel kan bẹ́ẹ̀ tó ṣe pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa lọ kéwú ní aziari ibẹ̀ ni wọ́n máa sọ̀kalẹ̀ sí ìtàn gbé wá pé gbogbo wọn gbà wọ́n fi ń kọ ìtàn wọ́n tó nǹkan bíi 35 tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n lọ kéwú lọ́hùn kó tó di ìgbà tí bàbá lọ gba
Azhar wa àmọ́ kò sí wọ́n ń lọ kéwú ni kò sẹ́ni ó kọ́kọ́ ní alákàtù wùdíyà tí ó gbé Azhar wá West Africa ṣáájú bàbá àwọn alájàgbà Sheikh Muhammad Kamaluddin Habibullah Ada àwọn yẹn ń lọ kéwú o dáadáa kódà wọ́n kóòtì ẹnìkan nílọrin wa yìí wọ́n ń pè ní Sheikh Ibrahim Musa àrítàn rẹ̀ mọ̀ ni bóyá kò darí sílùú ni ṣé ń gbọ́ mi nígbà bàbá wa lọ yìí àwọn míì tún lọ lẹ́yìn wọn náà Mọ̀lánà Sheikh Adam lọ náà ọlọ́run bá bùkórí wọn lẹ́yìn àfa wa aláàyà lọ bàbá wa Sheikh Busiri lọ́mọdá Sheikh Busiri bun Salman àwọn náà lọ ọmọ ìyá wọn bàbá wa Sheikh Ibrahim àwọn náà lọ ṣùgbọ́n 1962 tí bàbá wa lọ òun tí wọ́n fi wá lọ gba Azhar wà òun ẹni tí ń jẹ́ ọ̀rọ̀ Sheikh Azhar lọ́dún náà ní Sheikh Mahmood Saltut dídé tí a wá dé tí ilé kéwú wá bẹ̀rẹ̀ ní 1963 tí àfa wa Danasuri táwọn jẹ́ Sheikh Mahdi àti àfa wa Shadili gbogbo ògbà ní ilé kéwú Zumura ń bẹ kò wá parẹ́ yín sì ń kọ̀ntínú láti mọ àwọn bálùbáríkà yẹn bá ti pọ̀ kọ̀nà oúnjẹ rẹ̀ ò ní mọ lọ́nà kan ok síbẹ̀ ni kéle yìí ọmọ lọ bàbá tún lọ dá mi ilẹ̀ tí ń jẹ́ Madul Azhar kìí ṣe pé Madul Azhar ni bàbá fi pilẹ̀ kéwú Zumura ò sì parẹ́ torí èmi wà nù ẹni tó kọjá Zumura. Ta bẹ̀rẹ̀ kéwú ta ké ní Zumura àìdáàdì wa ń sì ń bẹ̀ bí bàbá ṣe ń kọ́ lé kéwú wọn ò yí nǹkan kan padà it's like pé nínú ìlú kan mo nílé kéwú méjì Azhar ń bẹ tiẹ̀ ń lọ bẹ̀rẹ̀ 1963 Zumura tí bàbá ti bẹ̀rẹ̀ 2026 kò parẹ́ yín sì ń lọ bẹ́ẹ̀ tá a bá wá parí tá a wà ní Zumura bàbá tó dáa wọ́n wá pé ok èwo nínú yín ló fẹ́ lọ Azhar a wà lọ ṣe ìdánwò bẹ̀rùn àwọn tí wọ́n ń gba Azhar lọ wọ́n mọ̀ bá tiwọn lọ àwọn tá a wà ní Zumura wọ́n mọ̀ bá tiwọn lọ ilé kéwú méjèèjì ń sì ń gba sàtífíkẹ́ẹ̀tì ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ kò sí ẹnìkankan tó kọjá lára Azhar tí èso ọmọ Zumura. Kò wá sí ẹnìkankan tó kọjá lára àwọn alẹ́ kéwú tí ọkọ tó jẹ́ ọ̀rọ̀mọdọ́mọ ọmọ kéwú Àlàjí àgbà tí èso ọmọ Zumura. Torí kọ́mọ́ dàrú nìsín èsì táwọn tún pa fáwọn tolótoló ní pírẹsidẹ́ǹtì wa fún Ittihad Zumura alibarika bàbá fẹ̀ débi pé a tún wá ní Ittihad Duwali lil Ma'ahidil Adabiyya ilé kéwú bàbá wa Aliagan ilé kéwú bàbá wa Oníyanjú ilé kéwú bàbá wa Ọlọ́dán ilé kéwú àfa wa Nuwasi Àgbáyé ilé kéwú àfa wa Oyèkán ilé kéwú àfa wa Olómi Gbóná ilé kéwú àfa wa Ẹyin Fúnjọ lójú Níjẹ̀bú ilé kéwú àfa wa Balógun Lábẹ́òkúta ilé tó gbogbo àwọn tá a wá kọjá òun kíní yìí ti pọ̀ ẹ̀tún wá kó gbogbo ara wa jọ àwa tó wá ń jẹ́ Ittihad Duwali ní Dr. Kaduna kódà mo tún jẹ́ ó jẹ́ mọ̀ lọ́la bá tún rí kí wọ́n tún pé Ittihad Madul Kamali Al-Adabi wọ́n tún jẹ́ ó jẹ́ mọ̀ lọ́la tá a bá ní Ittihad ilé kéwà fáwọn ọmọ lẹ́yìn mọ̀jẹ̀ ọjọ́ gègé tí àwọn àfáà wa nílé olórí ilé bá ní ilé àwa Ittihad Khiriji Madul Zumura orílẹ̀ àlùbáríkà lọ́fẹ̀ débi pé ọ̀sán kan ò tó mu ọ wá di ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀sán ṣé yìí wùyàn ilé Azhar ọ̀pápọ̀ mọ́ Zumura bàbá ló ní méjèèjì ṣe wá rí àwọn òwò ni wọ́n parí ń bẹ̀ èèyàn mélòó lèèyàn fẹ́ kà ń bì yíhun mélòó la fẹ́ kà bàbá wa aláwọ̀ nù wọn ni bàbá wa Sàràfùdíìnì inú wọn ni. bàbá aláwọ̀ tẹ́ sọ yìí bàbá Khalifa àti ìjẹta bàbá mufti àná wọ́n sọ fún mi báyìí pé 1937 ni wọ́n graduate lọ́dọ̀ Àlàjí àgbà. àfa ọmọlẹ́yìn bá a bá tọwọ́ bọ̀ yìí hun kò ní jẹ́ ríbi tí ń lọ ni bàbá wa aláwọ̀ nínú wọn ni
bàbá wa Sharafuddin nínú wọn ni Sani Ọ̀kín. ní Sani Ọ̀kín bẹ́ẹ̀ ẹ wá wòye ọmọ kéwú tó jáde lára wọn nínú ọmọ kéwú bàbá wa láwọ ní fíìsì wa lónìí Fisi Kwazu. Kwasu ọlọ́run mọ́dé wọn ó sì ṣe Sheikh Lukman. Now inú ọmọ kéwú bàbá inú àwọn product Zumra ni bàbá pọ̀ kági bàbá ló mọ́tà bàbá ńlẹ̀ẹ́lá gbogbo bí wọ́n ṣe bàbá oníwàásí àgbáyé bí wọ́n ṣe bàbá wa onímọ̀ níyanjú bàbá wa Àjàrà bàbá wa ebi sàlà bàbá wa olóhùn òyìn bí wọ́n ṣe pọ̀ tó bá múnú ẹ̀ ń tẹ̀lé mi lọ. Now tó bá wá ṣe pé bẹ́ẹ̀ ni títí dì sí i lọ́lọ́run ọ̀wá yín náà Zumra lẹ̀ gbígbà ń ṣe ń dé ní wo àwọ̀ ìgbà lọ́nà tó dáa kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ anábì yìí ṣàkàmọ́ràn tí nìsí oníjàlísù man tudhakkirukum billahi ru'yatu. ẹ máa bá ṣe máa jòkó ti ẹni tí kò mọ rí ọmọ sún ọmọ lọ́hùn tí ọmọ jẹ́ ọ̀ràn tí ọlọ́hun aláàjì àgbànú àṣewọ̀ náà mọ́mọ́ kéwù rẹ wá ẹ gbọ́ wáyà zidu fi ilimikum mantikuhu ẹni tó já sí pé bí n bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí n bá ń sọ yóò jẹ́ kí màá yín ọmọ lékún sí ẹjọ́kọ́tì ọ̀yá ni wàá yọra gibukum fil akhirati amaluhu iṣẹ́ ìṣe rẹ̀ tẹ̀ ń bá ń rí yóò jẹ́ mọ́ nítàn mọ́ pé bó lèmi náà ó ṣe lọ́rùn bó lèmi náà ó ṣe lọ́rùn bí Zumra ṣe wá wà nù Zumra mo wá ní ìwẹ̀wù ọ̀tún sí nígbà wá yá lọ́wọ́ di madrasatu Zumratul Adabiyya Al-Kamaliyya bàbá kọ́. ọ̀rọ̀ kan wà ń bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni bàbá ń gbé ọkọ̀ wọn bọ̀ ni wàláhì mo gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu bàbá tààrà yìí mo náà ń bẹ̀rẹ̀ mi ni o Ujubatu Zaman tí bàbá ń jẹ́ Sheikh Dindi Sheikh Muhammad bun Dindi lọkọ ló sọ wọn bẹ o àáfà wa Dindi lọ sọ bàbá ní Ujubatu Zaman mo jòkó Ọlọ́run wallahu shahid bàbá jòkó bàbá wa ń lé ọwá ta kété sí wọn èmi wà nílẹ̀ ẹlẹ́ mo wá fún wọn làbárì kan wọ́n sì dákẹ́ ńgbà mo ṣe làbárì náà tán adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ àṣà ìsìlámì níjọ́ náà wọ́n níjọ́ tá a dá àṣà ìsìlámì lẹ̀ Ansarul Islamil Adabiyya la kọ́kọ́ sọ tora rí i pé àwọn tí ò kéwú náà wọ́n rí nfààní lára wọ́n ṣe nfààní fún Islam wọ́n ní báwọn kan ṣe dìde nu tí wọ́n dìde wọ́n ní yóò sọ wá dọmọ kéwú rẹ̀ kó mú Adabiyya nìkú o àwa ní tó bá ṣe pé yíwun ni bàbá wa sì báyìí ń jọ́nà pé ní ọ̀yá àti mú kúrò nísìn kọ́ máa jẹ́ Ansarul Islam nìkan bẹ́ẹ̀ sì ni ìfẹ́ àfa wa ló fi wá fi sí ìjọ náà wọ́n ní ṣẹ́ẹ̀sì mọ̀ pé bàbá wa wá ní bẹ́ẹ̀ ni ẹni báyìí ló wí bẹ́ẹ̀ bàbá wa mẹ́nu kún bẹ́ẹ̀ wọ́n ní sọ́ọ̀sì mọ̀ pé ẹni ìhun lọ sọ wá ní Ujubatu Zaman ẹ̀ ń tẹ̀lé mi àwọn wọ́n rí bàbá èyàn rí àmọ́lẹ̀ bàbá kọ́mọ́wọ́ yàn lójú àjíbtù liman lahu wakilun wà fáàmù yàrá hadal jamala wala yaku àbá sáà kíkọ́ torí ìdí èyí Zumra wa ń lọ bẹ́ẹ̀ az-Zumratul Adabiyya Al-Kamaliyya tí gbogbo wa yìí kọjá ọ̀pọ̀lọ́ wa kọjá ní Zumra yìí tí ò tiẹ̀ fẹsẹ̀ tẹ Asia rí wọ́n wá ṣeéṣe kẹ́nìkan tó wá fẹ́ béèrè pé àṣẹ bí wọ́n láwọn bàbá wa lé àgàn bàbá olóhùn òyìn ni wọ́n bẹ̀rẹ̀ Azari bàbá wa Àjàrà bẹ́ẹ̀ ni nígbà bàbá dé fáwọn lárúbáwá ó nítumọ̀ wọ́n sì sọ fún wa wọ́n ní àwọn kan ni wọ́n dìde ń jọ́nà nú àwọn ọmọ kéwú pé wọ́n wá bá wọn bàbá ń jọ́nà wọ́n ní ẹni ó sì sọ̀rọ̀ yìí fún mi wọ́n ń bẹ láyé lónìí àfáàwọ̀ ẹlẹ́hàá àfáàwọ̀ adálémọ̀ Hafizahullah wa ra'ah wọ́n ní wọ́n lọ bá àwọn bàbá ni wọ́n pe àwọn jọ́njọ́ náà wọ́n lọ bá àwọn bàbá pé bàbá wa parí tán báyìí sàtífíkẹ́ẹ̀tì wo láwàá kí ni sàtífíkẹ́ẹ̀tì wa yóò dé bàbá wa ní kí lẹ̀ ń wí hun ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o kódà wọ́n níjọ́ náà wọ́n sọ àwọn àfa wa tí wọ́n rò pé bàbá bí wọ́n ṣe bínú tó wọ́n rò pé bàbá ò bínú bẹ́ẹ̀ bàbá wa ní ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀dà ẹ sì rí gbogbo tí wọ́n jẹ́ láyé lọ́lọ́run ó jẹ́
so ẹlòmíì kọjá ní azia ẹlòmíì kọjá ń zumra tó ṣe pé ìpìtìdáyì rẹ̀ ìdádì rẹ̀ sanawi rẹ̀ zumra ni sẹ́ǹgbọ́yé ìran àwọn míì wọ́n bẹ̀rẹ̀ ìpìtìdáyì wọn wọ́n kọjá ní zumra wọ́n wà lọ parí ìyókù ní azia rí bí àwa bí àwọn Professor Jimba bí àfa àwọn oníkùnkéwú bí wọn bẹ́ẹ̀ ṣé ẹ̀ ń tẹ̀lé mi mo fẹ́ fi yí wọn hàn pé láti máa rí fáàsílẹ̀ kéwú àlàjì àgbà zumra dẹ̀bá aziari dẹ̀bá àmọ́ gbogbo ọmọ aziari lọ́mọ zumra gbogbo ọmọ zumra lè má jẹ́ ọmọ aziari ṣé ẹ̀ ń tẹ̀lé mi now àwa ti wá bẹ̀rẹ̀ pé ká wá mọ ilé kéwu wa tá a ti pilẹ̀ tí a bá fi dálẹ̀ lónìí pé gbogbo tí a di zumra gbogbo tí ń bá ń jọmọ kéwu bàbá lọ́gbọ̀dọ̀ wà lérí ẹsẹ̀ rẹ̀ torí pé bàbá ti kéwu ọmọ kéwu àfàgbà ní gbogbo wa tó bá wá rí bẹ́ẹ̀ àti wá bẹ̀rẹ̀ ètò yìí ṣe tá a ní itihad tó wá já sí pé lọ́dọọdún là á mọ̀ pé gbogbo ayé pé ẹ bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ètò tọdún yìí náà tún bẹ̀rẹ̀ nu afọwọ́ ọmọlẹ́yìn ìmọ̀ bí ń lọ mo wà yín láì pẹ̀lú yín ètò tọdún yìí náà tún bẹ̀rẹ̀ nu ni á bẹ̀rẹ̀ lọ́la kò ní jẹ́ mọ́ ń bẹ̀ torí bàbá lọ́pa kéwú pọ̀ mọ́wé ẹ̀ẹ́dì pé yín lọ́bẹ̀ ń yín lọ́bẹ̀ ni tí òde ń lọ́bẹ̀ ń ni pé ní ó ti pọ̀ létí àwọn èèyàn pé dọ̀rúrà tó fònà híyà pé a gbọ́dọ̀ mú eléyìí kún èyí a gbọ́dọ̀ lójú méjì bàbá lórí pé kéwútà ń bá lọ yìí yóò da àmọ́ ẹ jẹ́ á fi ìwé kún káwọn ọmọ wọn mọ̀ fi wà lẹ́yìn ni wọ́n fi dálé ìwé lẹ̀ 1947 tansa islami ń jẹ́ 1942. wọ́n dá àṣà fúlàmì kalẹ̀. 1942. ok akramakumullah láàrin ẹ̀hún náà nígbà tó jáde pé alẹ́ yìí náà ni àyè ń bẹ ńjọ́ mẹ́jọ àmọ́ ayáfẹ́kẹ́ sinmi ọpẹ́ làbọ̀ wá dá ńjọ́ mẹ́jọ ọlọ́mọṣàjà wá dápẹ́ dáadáa káwá dúpẹ́ dùnú ni bàbá dá lèwe lẹ̀ ní. 1947. èyí kí bóyá lèwe ló pilẹ̀ ilé kíwú. èyí láti 1926. mo kàn fẹ́ kẹ́ dáhùn rẹ̀ ní sókè. láti 1926 ní ilé ìgélé kéwú tí ń bọ̀ wá. ilé ìwé dé 1947. ilé kéwú gba 21 years lọ́wọ́ iléèwé. àbọ̀tẹ́ wa rí ilé ìwé tàn tó wá ń wí náà wọ́n bẹ̀rẹ̀ kéwú ni wọ́n bẹ̀rẹ̀ kéwú láti bí aago 7 wọ́n kéwú wọ aago 8 wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìwé wọ́n tún wá close láti aago 8 dago 2 wọ́n wá kéwú láti aago 2 dago 4 kéèyàn tó jáde nílé ìwé gbà ni yóò ti mọ lẹ́sálà yóò mọ ìzíà. agbègbè nínú àwọn tó kàwé bẹ́ẹ̀ sírù wọn bẹ. bàbá jọ sí sábàlíkà. ok tó yẹ pé kéwú. bàbá kàdìríyà ń bẹ láyé wọn kà á. bàbá wọlé ilẹ̀ mufasiru wa wọn kọjá ń bẹ̀ wọ́n kà àwọn ọ̀tán láyé a bá wọn kánrin bẹ́ẹ̀. kódà wọn ní bàbá ẹnjìnìà Kọ́lá wọn làwọn náà kà ní báwọn. ẹ wá rí mi tọrọ bàbá rí nìyẹn bí ẹ bá tí wọ́n ń ṣe òun wọ́n fẹ́ràn gbogbo ayé wọ́n lọ gbé kan sí gegele ti gegele ansa islami gegele lọ́wọ́ ansálẹ̀ àlùkò lónìí ẹ gbọ́ wọ́n lọ dà kan lẹ̀ sí kùntù òun ni ọ̀parẹ́ lónìí ló di ansa islami kùntù so bàbá ṣiṣẹ́ tẹ́fì lọ́kàdé ọlọ́run. Allahu akbar rahimahullahu rahmatan wasi'a kálíbà ọlọ́mọ́sàbá san bàbá wa ní sànà ìsànà ní ẹ̀sán dáadáa ọlọ́mọ́sàjá rí wọn kí àwọn bàbá táwọn gbàlejò fẹ́yìn tẹ́yẹ ṣe ń darapọ̀ mọ́ àbáwá Sheikh Abdulmumin Ayára tí wọ́n jẹ́ sànà ìsànà fún àǹsá fúlà ọlọ́njọ́ máa bẹ̀ dáadáa aláàfin ọ̀rọ̀ ẹ̀já dé súnmọ́ra sórí àwọn àwọn náà ká gbọ́ bẹ́ẹ̀.
Professor Abdulsalam Salman Ateka, شعارنا الأدب فوق العلم. Ọlọ́mọ sábà kí alájí àgbà ẹ̀rí kó tó di pé a máa gba ìpè fún títò ní àtúnpadà sọ́dọ̀ bàbá wa àyàrá ọlọ́mọ sábà ọlọ́jẹ́ kan tó sọ ọlọ́run la ilaha illallah. nírò ọ̀sùnmọ́ra náà ni wọ́n bá bí wọ́n bá bọ̀ ọ̀run àní ẹ̀jẹ̀ nǹkan mọ̀ sí bàbá ẹ̀ bá wa kàn mọ̀ sí. ọmọ tí mo fẹ́ kàn sí ni pé gbìyànjú kọ́ lọ́mọ ń zúmúra. gbìyànjú kó bá zúmúrà tán gbìyànjú kí wọ́n máa kí wọ́n kàn ọ́ jalisu man tudhakkirukum billahi ru'yatu. Allahu akbar. ilé ké wà fàgbà Mọ̀lánà Ṣéhù Tajul Adabi ilé ké wà lájẹ́ àgbà ẹ wá wo ẹwẹ́ àwọ̀ tọ́wọ̀ lẹ́ni àfa yóò kún ní bám àti máa wọn ó àmìdí wa lọ́n ṣe dáadáa fún wọn àfa wa àmìdí Zumra àti gbogbo àwọn àfa wa ṣe ìfọlọ́nsọ àti gbogbo àwọn àfa wa ọlọ́run bá ṣe tí ó dùn mọ́ yín wọn bá ti bẹ̀rẹ̀ registration nísìnyí wọn ò ní lo ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tí ilé kéwú ti kún bám ẹlòmíì ò dùn ó pé bí ẹ bá fi gbà á sí àyín yóò dùn ó dọdún mi ni ẹ wá wà lùbáríkà àwọn lọ́sẹ̀pọ̀ lu Ansar Islam secondary school nísìnyí ọmọ ń wá láti Kúlẹ̀ndé ẹ dákun ẹ bá ń wá admission mo ní àwọn èsì adúrú iléèwé tó kàn Kúlẹ̀ndé ó ní ọmọ àwọn ní sunkún pé bọ́n ọba lọ lọ́dún yìí bọ́n ọba admission ó dọdún mi láti Kúlẹ̀ndé sí Ansar Islam Ògidì kò sí nǹkan kan jalisu man tudhakkirukum ru'yatu torí ìdí èyí kálukú gbìyànjú kó ní ìbátan pọ̀ tọ́rọ àfàgbà wí bẹ́ẹ̀ pé àrọ́mọdọ́mọ ọmọ kéwù àwọn ọmọ lálùbáríkà ni gbogbo ilé kéwù náà ní ọmọ lálùbáríkà ètò wa tọdún yìí ọpẹlẹnu àsìtọ̀ bá ń gbọ́ gbogbo bí tọ́ bá ti ń jẹ́ ká dàbí àláyé ọmọ Zumra ni ó torí bọ̀ bá dónú ilé kéwù Zumra kọ́ gba sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ àáfàá rẹ̀ Àlájì àgbà lọ́kọ́ ìmọ̀ wíbẹ̀ fáwọn ọmọ mi ní marshal
èyí tí ọba ti kọ àlìmáṣàrí tí wọ́n wí àlẹ́ àdàbí lọ́tẹ́mi lọ́rùn tọba ti wá mọ̀ kọ́kọ́ àlìmáṣàrí àlẹ́ àdàbí sọ wọlé. ó wọlé dáadáa. bàbá sì ní gbogbo àwọn ọmọ tá a dọ́mọ kéwà wọn ká ẹ tún gbọ́ yìí náà lẹ́ni gbogbo wa pátá kí ló ń tijú rẹ̀ sí kọ́kọ́ rẹ pé Abdulmumin Hanafi Yusuf alẹ́ adabi. bàbá náà fúnra pé èmi Muhammad ọlọ́run fèrèjì mi Muhammad Kamaluddin alẹ́ adabi ẹ̀rí ẹ̀wù wọn tún wá alẹ́ adabi. So ní ìṣe pé mo dúpẹ́ bí ọlọ́run tó tò mí sí so láti sìn lọ gbogbo àwa tá a jẹ́ ọmọ kéwú tá a jẹ́ ọmọ àdàbíyà tó bá ti ń kọ́ ọkọ rẹ fáàrí kọ́ ẹ dákun ẹ sì má bá wa gbà sí fáàrí ẹ má bá wa gbà sí fáàrí ẹ bá wa gbà sí pé fáàmọ́ bì ní mọ́tì rọ̀bíkà fàhádì ẹ sì bá wa gbà sí pé kullu hizbin bima ladayhi farihun ẹ dákun bẹ́ẹ̀ ni ẹ bá wa gbà sí ìta àfa wa wí fún wa wa mọ látánsà aslaka gbogbo bí yóò tó bá wà mọ́ gbàgbé ìpìlẹ̀ rẹ kí wọ́n á ní sí ọmọ zumra ládàbí kí ni sí ọmọ àdàbíyà ládàbí gbogbo bí yóò ẹ wo kéwù tí bàbá kọ wa nígbà tá a jáde nílé kéwù wọn kò gbogbo wájọ báyìí wọn ní gbogbo yín ọlọ́wọ́n kára àlùbáríkà yín bẹ́ẹ̀ bá wọ ìlú kan tẹ̀ wá bá àfa kan bẹ̀ tí ń sọ láńbẹ̀ tọ́wá ní bisimilaha ramanu rahima ẹ gbọ́dọ̀ sọ pé òríkè ẹni anakumula bọ́lọ̀ ń bá rọ̀rọ̀ kan ìwọ ni ọwọ́ ake bó ti yẹ kí wọ́n wí bẹ́ẹ̀ fún wa ni o wọ́n ní ẹlẹ́ẹ̀kejì bọ́ ọba mọ̀ béèyàn ṣe mọ tí mọ̀ rẹ̀ ṣe mọ́ gbé tíra tí ò lè tú lọ́ọ́ bá ṣé ìtàn tẹ̀lé náà ní tí ọmọ àrírí tí ọmọ àtibákú kọ wá ní ìbéèrè wà tíra tí ọmọ tó bá gbé lọ́ọ́ bá bí ò ṣe mọ̀ tọ́lọ̀ ń fi ní ọmọ lóbẹ̀rún náà nu ó di méjì àfàwọ́ ọmọ lẹ́yìn wàhálàjàgbà wíwẹ̀ wọ́n wá ní ẹlẹ́ẹ̀kẹta bọ́ ọba débì kan tẹ́nìkan bá fúnlẹ̀ mọ́ tó lò ní ìjòkó tó lò ní ṣe má sọ fún un tó bá rí i tí ń sa nǹkan kan tí ò dá àṣàṣì kan ìwọ náà mọ̀ pé ṣé wọ́n mọ káfíìnì èmi ọmọ sánsání ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ níjọ́ tí ọba kan tí ọ̀jẹ̀ lọ́rẹ́ ni tí ó sì pẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀lẹ́rù àṣẹ yìí àlùbáríkọ̀ la ṣáájú ẹ̀dá kẹsẹ̀ gbogbo owó pé pìtìmù lọ́la nínú yunifásitì lọ́túnla nínú yunifásitì tó wá wá dijọ́ àlàmísì gbogbo wa wà lọ pàdé láyé ẹnì láyé tá a fa gbà sàsọ́ọ̀lẹ̀ pé yóò mọ lálùbáríkà lọ rawdatul baraka wa rawdatul janna àmín. Ahsanallahu ilaykum. Àti bàbá wa ayé ara kọ́lọ̀ mọ́sàájì àrí wọn pé ẹ̀rí aláàfin ọ̀rọ̀ ẹlòmíín wa ni ó dálé kéwúlẹ̀ sọ́ka. àrẹ́jẹ́ àgbà ẹjẹ́ gbóhùn bàbá torí ẹ wí lẹ́ẹ̀kan kí bàbá dálé kéwúlẹ̀ wọ́n tún fìwé kún wọ́n wà lẹ́ni tí ó dá sọ fún ni tọrùn ẹ̀ láńwó ẹ̀rí Allahu akbar Allahu akbar ọlọ́mọ́sàbá kí aláàjẹ́ àgbà kọ́lọ̀mbà san wọ́n lẹ́sàn rẹ̀ ẹ̀rí aláàfin ọ̀rọ̀ tí wọ́n ń gbé wa sókè tí wọ́n ń darí wa látàárọ̀ ọlọ́mọ́sàbá dúpẹ́ fún wọn àmọ́ lónìí àlejò ńláńlá la gbà kọ́dà àti ṣètò tí táwọn àlejò wa tí wọ́n mú kalẹ̀ àbáwá pírẹsidẹ́ǹtì wa sheikh wa Abdullah Ahmad onítòlótòló ọlọ́run ni wọ́n máa bẹ dáadáa ẹ̀rí aláàfin ọ̀rọ̀ ká dọ́dọ̀ alájẹ́ àgbà láàrin ìṣẹ́jú gbẹ́rẹ́ ẹ̀yìn òun náà ni bí ìṣẹ́jú mẹ́ta náà lọ káyọ̀sẹ̀ wá gba ìpè kọ́dà bí ọba níjọ ọ̀kan lọ insha Allah Allahu akbar Allahu akbar ọlọ́run bá dúpẹ́ fún àfa wa yára gbogbo àwọn tí wọ́n ti ń pè wọ́n àní ti gbé náà ẹja ọkọ̀ gbọ́n alájẹ́ àgbà pé wọ́n ní wọ́n pa kí wúpọ̀ mọ́ ìwé bó ló ti rọrùn sẹ́ni tó dálẹ̀ yìí náà sóhun náà kórí kí papọ̀ mọ́ ìwé Allahu akbar ọlọ́mọ́sàbá kí alájẹ́ àgbà. kí lè so tó so. tọ́ akérèmọ́kùnlá ó tún sì so. ẹlòmíì ó ṣe nǹkan míì kò ní nítumọ̀ pé nítorí wá ṣe náà ní ìsìnbó ló yọrí sí. sàtìwárẹ̀ èso rẹ̀ èso rẹ̀ wá di pé àwa ọmọ oníkéwú làwọn di professor Jimba ni wọ́n gbé káàkiri ayé nínú ọmọ kéwú bàbá àáfà àwa grand cadi lónìí Mulana Justice Abdul Latif lónìí judiciary nu tá a bá bọ́ sákadá
Professor Ali Aganmo wà ń bẹ̀ sẹ́ńtẹ̀lé mi bẹ́ẹ̀ ni bàbá bọ́ sí àwọn olówó sàn tí wọ́n ń fi kéwú wọn ṣòwò wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá bọ́ sí àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ́ sí pé international men nínú àwọn tí wọ́n kàwé yìí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tún wá rí ìfẹ́kìtì ara àmì dáadáa tí bàbá dálẹ̀ yìí kọ́ ló tún lápá lára àwọn obìnrin Allahu Akbar. bó lẹ́yìn ó ti rí ìyàwó sẹ́ńtà tí ò ní mọ̀ pé òun rí èèyàn kóbìnrin ọlọ ilé kéwú ọ̀dọ̀ bàbá ilé kéwú bàbá ló ti pilẹ̀ Kóbìnrin lọ lé kéwú. kóbìnrin ọlọ ilé kéwú tí wọ́n ń wí tẹ́lẹ̀ ní pé kéwú obìnrin ojú dí àrò lọ nínú àwọn nínú ìfẹ́kìtì nínú èso tí kẹ́mìíràn lọ ilé kéwú tó so nísìn Dr. Hasan ni wọ́n bẹ University of Ilorin ni obìnrin ni wọ́n tí bàbá ọba sí ilẹ̀ ńjọ́ náà HOD Arabic tí bàbá ọba sí ilẹ̀ pé ẹjọ́ obìnrin náà kéwú ẹ mọ́ tí wọ́n sílé alájà bòtónù alájà wánu torí ìdí èyí ẹ tí àwọn ọmọ yín síta ká máa bọ̀ wá zumura bí ẹ bá ń ṣe ń wọbẹ̀ sí ní ọmọ dá sí. ọ̀dà lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká gba ìpè kọ́dà bí òní ju méjì náà àmì ẹja gún àlàjì àgbà náà ṣẹ́jú kan.
president àti àwa secretary vice president gbogbo wọn pátápátá lákẹ́ ọlọ́wọ́ sábà san wọ́n ní ẹ̀san rí aláàfin ọ̀rọ̀ ẹja mẹ́yọ̀ kan. Assalamu alaikum. Wa alaikum salam. Ó kọ yín láti Muhammad Tawfiq Ikudratullah. ok láti sọ́ọ̀mì. Ẹ kí bàbá wa. Àmín. 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 Bá a ti kí gbogbo àwọn elétò àwọn tí wọ́n jẹ́ àwọn executive wa ní tìrájà bíi tomorrow ìrẹ́lẹ̀ president wa bá wa vice president àfa wa pa nánu Sheikh Muhammad Awwal àfa wa secretary Allahu Akbar Sheikh wa Saleh Ogoluwa Kure Almudir ọlọ́run jẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ dáadáa a máa dágbére pẹ̀lú bàbá wa yára àfa wa Sheikh Abdullah àti gbogbo àwọn àfa àtàjọ wa àfa Abdulgani Fadi mbembe Aláàfin ọ̀rọ̀ wa mbẹ àfa àtàyè mbembe àfa àtẹ̀ka Mustapha látọ̀yọ́ ìtònú àfa wàlí Sheikh Habibullah ọmọlẹ́yìn àti ọmọ yẹn Tajudeen ọmọlẹ́yìn lájọ ń dágbére kí wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.